Ifon ó jẹ́ ìlú kan tó fẹ̀ gan. Sure, ó ti gbọ́ rí. O ti gbọ́ rí àrò. Sure. Ṣó mọ̀ àwọn ọmọ Ifon àwọn náà lọ tẹ̀dó sí Ifon sẹpẹtẹrí. Àwọn ará àwọn ọmọ Aremo Ọbàtálá àwọn náà lọ tẹ̀dó sí Ifon Òmìmà. Àwọn kan wà ní Ìgbòho, àwọn kan ń bẹ ní Àgọ́ Àmọ́dù, àwọn kan ń bẹ Lárólú bẹ́ẹ̀. Ṣùgbọ́n Ifon Ọ̀ṣun yìí àwọn ẹni tí ó jẹ́ ọba Olufon gangan ó ní Aremo Ọbàtálá. So Ifon fẹ̀ gan. Èmi náà tún gbọ́ wọ́n ní àwọn kan náà àwọn náà ara wọn náà ló tẹ̀dó sí Ṣakí. Mi mọ̀ pé wọn náà mọ̀ tán orí ẹ̀ pé gan bó ṣe rí nìyẹn. Àbí kò kí ń ṣe Ifon tí ó wà ní ẹ̀gbẹ́ Ìlòbù àṣà. Sórí Ifon Ìlòbù Ẹ̀rìn ìkan náà ni. Bẹ́ẹ̀ ni kankan náà ni wà. Bó ṣe rí nìyẹn. Ifon. Àkànkẹ́ ìdílé Olufon ròlú ọmọ akẹ́ láwẹ́ nílé Olufon. In fact, environment yìí náà dẹ̀ wà peaceful gan. Very decent. Báwo náà làwọn ilé máa parí méjì wọn báyìí. Wọ́n wá dé mi dúró kábí ni. Wọ́n dé mi dúró jàre. Ẹ kí n tètè padà sí Ọ̀ṣun tí mo ti wá. How are you? Mo ṣe kò sí problem. Hello babe. How are you? Can I see you on camera? What a beautiful girl. Have your seat. Thank you. Ṣé mo lè mọ orúkọ ẹ? Fọ́ọ̀mù. Orúkọ mi ni Àkànkẹ́. 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 Ìlú wo ló ti wá? Mọ bíbí ìlú Ẹ̀rìn Ọ̀ṣun. Nípínlẹ̀ Ọ̀ṣun. Omínẹ̀. Kí ló wá gbé ẹ dé bíbá yìí? Mo wá ṣiṣẹ́ ń bíbá yẹn. Látọ̀ṣun wá s'Ábùjá. Mo ṣe ń wú ẹ náà kíní yẹn kàn sáà ń sọ fún mi pé ọmọ ìpínlẹ̀ kan náà jọ ni wá. Ọmọ olúwo lẹ́yìn. Ọmọ Ifon Ọ̀ṣun lèmi nípínlẹ̀ Ọ̀ṣun náà. Ara lé wá já nìyẹn. Abórí, nice meeting you. Arisekola Ilyas lórúkọ tèmi. Abẹ́yìn kọ́ lẹ́yìn ọmọ Ẹ̀rìnmòjé ni, má jẹ́ kí n ṣe mistake yẹn ṣe máa ń kíyìn o. Ẹ̀rìnmòjé ọmọ Ṣájà, ọmọ wágun ẹ̀rìn ní Mòjé. Wọ́n ní ẹ mọ̀ wọ ẹ̀rìn lógún, ẹni fẹ́ wọ ẹ̀rìn lógún kó tọ́jú apó idẹ, kó tọ́jú ọfà bàbà, kó lọ níbà àti péré ńlé. Àkànkẹ́, inú mi dùn láti rí ẹ o. Inú tèmi náà dùn láti rí because òwe Yorùbá kò ní lọ láì máa ṣe. Máa ní omi lèyìn kò síbi tí a lè sàn dé. Ẹni ọmọ Ifon Ọ̀ṣun ni. Bẹ́ẹ̀ni, Ifon Ọ̀ṣun kan náà. Àwa lọmọ Olufon Adé. Bẹ́ẹ̀ni. Olufon Adé. Sórí Ifon wàá ti máa gbọ́ pé Ifon ó jẹ́ ìlú kan tó fẹ̀ gan. Sure, ó ti gbọ́ rí. O ti gbọ́ rí àrò. Ṣó mọ̀ àwọn ọmọ Ifon àwọn náà lọ tẹ̀dó sí Ifon sẹpẹtẹrí. Àwọn ará àwọn ọmọ Aremo Ọbàtálá àwọn náà lọ tẹ̀dó sí Ifon Òmìmà. Àwọn kan wà ní Ìgbòho, àwọn kan ń bẹ ní Àgọ́ Àmọ́dù, àwọn kan ń bẹ Lárólú bẹ́ẹ̀. Ṣùgbọ́n Ifon Ọ̀ṣun yìí àwọn ẹni tí ó jẹ́ ọba Olufon gangan ó ní Aremo Ọbàtálá. So Ifon fẹ̀ gan. Èmi náà tún gbọ́ wọ́n ní àwọn kan náà àwọn náà ara wọn náà ló tẹ̀dó sí Ṣakí. Mi mọ̀ pé wọn náà mọ̀ tán orí ẹ̀ pé gan bó ṣe rí nìyẹn. Àbí kò kí ń ṣe Ifon tí ó wà ní ẹ̀gbẹ́ Ìlòbù àṣà. Sórí Ifon Ìlòbù Ẹ̀rìn ìkan náà ni. Bẹ́ẹ̀ ni kankan náà ni wà. Bó ṣe rí nìyẹn. Ifon. Àkànkẹ́ ìdílé Olufon ròlú ọmọ akẹ́ láwẹ́ nílé Olufon. Àníṣe mọ́rin sónílé àwọn bàbá ẹ̀yìn. Ìsọ́nlẹ̀. Nílé Olufon ròlú ọmọ akẹ́ láwẹ́ nílé Olufon. O ṣeun. Abẹ́ bàbá wa ọba Peter Aremo Ọbàtálá. Ó yẹ kó bá ń fi His Imperial Majesty. His Imperial Majesty.
mo ṣe kábíyèsí fún bàbá mi láàfin àkànkàn mo kórè adé òwòlú ọmọ láyé nílé Olufon ẹ̀yin lọ́mọ aládé sẹ́sẹ́ fún lẹ́tí jẹ́wú funfun bàtà funfun ṣòkòtò funfun adé funfun agbádá funfun ṣebí nínú ilé àwọn bàbá ẹ̀yin ni òtòpọ̀ yóò rúbọ. ṣeun Àkànkẹ́. òtòpọ̀ yóò rúbọ ọmọ gúnyán tó kó bọ wá bò sá. yóò dáa fún ọ. òròlú mo ní yọ lé mo já tẹ. nǹkan ò ní sẹ̀mí rẹ. mo lépo nílé mo jẹ lání funfun. ọmọ mu lẹ́ni lé mo sùn lẹ́kùn. àwọn ọmọ. mo èrè bá àlùwẹ̀ láti ládé aláàfin ọ̀ládé lẹ́bí náà ti àdínkùn láti gbà fara. Oto ṣé irú ṣé ilé ń bẹ lọ́rẹ̀ ọwọ́ àwí pé ọwọ́ àṣìṣẹ́ ní àyìn Àkànkẹ́. ẹ mọ̀ pé sọ̀rọ̀ pé ntí Ọlọ́run fún ọ yìí ẹ̀bùn tó lè fi jẹun lọ́jọ́ alẹ́ rẹ̀. ṣé àbí kí n máa pe Olúfọ́n báyìí pé a máa ṣe ọdún adé nílùú wa bẹ́ẹ̀ ni ọdún adé ní gbogbo ilẹ̀ Yorùbá kò sẹ́ni tí máa ṣe ọdún adé hùn lẹ́yìn Olúfọ́n. bí tá a bá ń ṣe ọdún adé inú oṣù kẹjọ ní sábà máa bọ́ sí Olúfọ́n yóò tò àwọn adé rẹ̀ kalẹ̀ tí ó pọ̀ tó jẹ́ pé tí wọ́n gan bá rí ìyàlẹ́nu ni ó jẹ́ fún wọn pé ṣé ọba kan ṣoṣo náà ló ní adúrú adé torí Olúfọ́n ni Àrẹ̀mọ Ọbàtálá. á wù mí kí n mú ọ lọ kó o wá kí n pè ẹ́ kí n gba kọ́ńtàtì ẹ̀ ṣé o kí n pè ẹ́ kó wá bá mi kí Olúfọ́n níbi ọdún adé ilé tí ń bọ̀ nínú ọdún yìí àbí ṣé máa ń fa ìtẹ́sí òní wa. why not. o lẹ́bùn gan o o lẹ́bùn gan o. ṣé o. Àkànkẹ́ mo really appreciate. hello welcome sir. so o dẹ̀ lè mọ ìgbà tí mo dẹ̀ kí ẹ ọ̀tọ̀ ni nǹkan tí wàá rò pé mo fẹ́ bá ẹ sọ o mo kàn wò pé kí n má feel lonely because àwọn colleagues mi so wọ́n wà ní meeting and meeting wa segment by segment ni àwọn fẹ́ set àti parí tiwa so àwọn yẹn ló ń ṣe tiwọn lọ́wọ́ that's why mo fò pé kí n kàn wá jókòó síbí báyìí in fact inú mi dùn láti pàdé ẹ lẹ́nu ṣùgbọ́n dẹ̀ mọ̀ pé ìpàdé mi àti ẹ ó máa ṣe ṣoore. Thank you so much. I really appreciate. So I will collect your contact before I leave this place. No problem. So room number 10 ni mo wà. Okay. So you are free to come to me. No problem. You are welcome. Thank you. You are welcome. Àkànkẹ́ a máa parọ́ ntọ́mọ ẹ̀ náà kó di pọ̀ èèyàn gbọ́dọ̀ rojú ọmọ ẹ̀ náà kójú èèyàn máa ń mọ àwọn wọ̀n sí. Anyway ara lè ti wájà náà.